Madame, 2%. Loku. Papa Bonu. Batowodu. Ejari Koikimedia bringing the work to the steps. Ẹ̀yin wa nílùú Ileko ṣe rí bí ó ṣe ń lọ bó ṣe ń dán tó ń dùn nílẹ̀ Yorùbá ló ní àṣà ló ní ìṣe àwa la ní ẹwà la ní èdè ìran Yorùbá ló ní gbogbo ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí wọ́n sọ wá dẹrú o akíyín ẹ máa bá wa ká lọ bó bá ṣe lọ máa fi tó yín létí Koikimedia bringing the work to the steps. Kẹ́hìndé Alula International onílù kan lẹ́ni tó ń kíyìn olóhùn kíyìn o ó lẹ kú iṣẹ́ o ó ní Àyàngalú àgbè yín o nice one Àyàngalú Kẹ́hìndé Alula International lóyún orúkọ ẹni tá à ń sọ yìí Àyàngalú àgbè gbogbo wa o ní ṣìṣe o ẹ̀yin wọn nílé kó bó bá ṣe ń lọ a máa fi tó yín létí láti iléeṣẹ́ Koiki la ti ń mú wa tètè gbọ́ yín ẹ mọ̀ pé a kì í mọ̀mú ló mú bó bá ṣe ń lọ máa fi tó yín létí ẹ máa bá wa ká lọ.